di ilé àtàndá o. Arowolaje ó di ilé àtàndá o. Ọlọ́dún òní ni wọ́n máa kí o. Àyìnkẹ́ ó di ilé àtàndá o. Arowolaje ó di ilé àtàndá. Ọlọ́dún òní ni wọ́n máa kí o. Ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún. Elékùkù ọmọ tí ẹ lálárèrè bí òjò láti mọ ti ẹ nínú àpá tí oyin mọ ti ẹ nínú afárá. Bàbá wa àtàndá mọdún tí ẹ láàrin gbogbo wa òpó ọdún òní àṣeyísàmọdún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe tẹ̀mí òní bá yín ní sáré ọlọ́dún kú ọdún ojúlówó ọmọ ìlú Ìbàdàn òpó yọ ṣàṣàlẹ̀yìn Arowolaje tí mo bá ń lọ ní àbẹ̀wò gbogbo ẹ̀ ló kúkú yé mi jẹun kọ́kọ́ jíṣẹ́ ẹni tọ́rán mi ìwà náà ìyá Ìjẹ̀ṣà lọ́rán mi wá girama ìyá bàbá àfẹ́ olúwa ló pe èmi Arowolaje sórí àgọ́ akọrin mọ̀mọ́ kọ ti sẹ́ ó ní dákun dábọ̀ ó ní wọ́n bá mi kí àná mi ó ní torí ẹni tó bá fún ni lọ́mọ kò fẹ́ kí a kó àkúrùn ni ó ní ń kí ọ àtàndá o ó ní kí ọ kí n sì ṣàdúrà fún ọ ni ó ní ọmọ tó o bí ò ní kú àwọn aya tó o fẹ́ ò ní kú wọn lóun wá ní tètè kú mo ti rójú ọ̀la lójú rẹ ikú tó yáwọ́ ò ní pọ̀ tó bá dọdún orógbó àgbó tó bá dọdún òbí yàgbórí àtẹ ọdọọdún báyìí ní pèrègùn máwọ̀ tuntun wá sílé ayé ọ̀ọ́yà ọ̀ọ́ra ò ní yáwọ́ ọkú lágbára Ọlọ́run ọba ìyá Ìjẹ̀ṣà girama ìyá bàbá àfẹ́ olúwa òun ló rán mi sí ọ ó ní bóun kí ọ ó ní kí ọ kí n ṣàdúrà fún ọ ni àsọdúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́dún àsọsùmọ́sù ní ìsàwọ̀ àsọsùmọ́sù igi ti pẹ́ lóko olú àgbàdo pẹ́lẹ́bẹ̀ ó yọ ọ̀rùkẹrẹ akọ agilítí ó ti pẹ́ lórí igi ó ga fíó kò ní rẹ̀ ọ́ ara rẹ̀ ó sì mọ́lé gbogbo owó sì mọ́ kí ọ fọ́rọ̀ àní kí ọ fẹ́ kún lágbára Ọlọ́run ọba bàbá títí lọ pẹ́ kà fáyàtù àmọ́kẹ́ okó ọdún òní bàbá Mọ̀nsúrátù Oyíndàmọ́lá o Àríkẹ́ o okó àjọ̀dún òríkádùn rẹ bàbá Mọ̀rúfù ọmọ Kẹ́hìndé o Àkànní bàbá Mẹ́ríàmù Ìdòwú Àjọkẹ́ Àdè àwọn ọmọ tó o bí òní kú aya tó o fẹ́ òní kú àwa ní fojú sunkún rẹ jáwọn wa kì í ọ lórí kì í lé bàbá tó bí ọlọ́mọ ẹ̀sán ọkọ̀ yá ọmọ agbọ̀n yùn yan bí ńlọ́lọ́ ọlọ́tẹ̀ ẹ̀gbin ọmọ alérí ikú kogun gbọ̀ngbọ̀n ní mo kàn lẹ̀ kogun wọ ọmọ abàtì ẹ̀yọ ọmọ ogun burú Ìkòyí ò délé pé ọmọ ogun burú Ìkòyí ò pera wọn lórúkọ àwòdì ìjọre Ìkòyí nílé ìgbọ̀n alákòóso àbíràn ńlọrọ bàbá yín lọ sógun ọmọ ogun pa wọn ni wọ́n fi kà á dọ́ta ẹ̀ǹdẹ́sunlé ẹ̀ǹdẹ́sunta èjì tó kù la orí mọ́ lé ìjà kó onídẹ láfi wọ́n máa kú fẹ́yẹ̀ mú jẹ́ ẹ́ kiri ọmọ ogun balẹ̀ igun jorí o àkàlà balẹ̀ wọn jẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ̀ ò tètè dé lọ́ba balẹ̀ ló mú fún akọ́nijẹ yan bí ńlọ́lù o Oníkòyí tí mo mọ̀ ó gbógun o ẹ̀yin ọmọ lẹ́sìn mẹ́rìndínlógún Oníkòyí tí mo mọ̀ ó pọ́gbọ̀n Oníkòyí tí mo mọ̀ ó lélẹ́gbèje nílé bàbá tó bí ìyín lọ́mọ ọ̀tọ̀ ni kò yá agúnyán sanyán ọ̀tọ̀ ni kò yá abálágbọ̀n gbapẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni kò yí kóyán tó kóyán nú odó mo tún wá mọ̀ Ìkòyí tóró kò lè mo mọ̀ Ìkòyí tóró kò lè kó tó dé olè tún ti gbé nǹkan ẹ lọ Oníkòyí èéjì sùn èéjì gbàdo ọmọge ọlọ́mọge tó bá dáa tó dáa sánsán tó pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ní bàbá yín gbé tá ẹ̀ fi ìsàyà nílé bàbá ẹ̀yìn ńlẹ́ o ọmọ ẹlẹ́sìn mẹ́rìndínlógún tí mẹ́jọ ń jogo tí mẹ́jọ ń sàrìn jẹ́ káàkiri ọmọ akọ fún yọ̀ọ̀yọ̀ dágbà ọ̀fà alẹ̀ Oníkòyí orógun jà ó jà àgbòrò àjàwẹ̀yìn ló ti múlé Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ ló múlé bàbá ńlá bàbá yín sú mi lọ ẹ̀sọ́ kò yọ ọmọ àdì ilẹ̀ ekogun òtòdè ọmọ gbélé ọmọ gbégbé ọmọ gbéjù ọmọ gbẹ́gin ọmọ gbélálùpọ̀n Àtàndá o Aláàjì Ganiyu ọmọ Álímì sámà dágọ̀jọ̀gọ̀jọ̀ o ní fọdún èyí sópin lágbára Ọlọ́run ọba gbogbo èèyàn tí ó fẹ́ ọfọ́rọ̀ wọn ò ní pẹ́ tí wọ́n fi ikú mo ní èèyàn tí ọ̀hún bàbá Àtàndá gbélé ló lè sọ pé Àtàndá èsè èèyàn rẹ̀ béèyàn bẹ́ẹ̀ lè súnmọ́ Àtàndá yóò sì mọ̀ pé ọmọ Álímì ó ṣe èèyàn Oníkòyí ǹdè Oníkòyí ǹdè Àtàndá ogun ọba tó lọ Oníkòyí ǹdè Oníkòyí ǹdè Àtàndá ogun ọba tó lọ kì í sọ máa lè ní kì í sọ máa lè ní tí bá ń gbẹ́jú kẹ́kẹ́ bí kógun ó dé kì í sọ máa lè
àtàndá kì í sọ máa lè ní kì í sọ máa lè ní tí bá ń gbẹ́jú kẹ́kẹ́ bí ìkógun wọ́dẹ kì í sọ máa lè ní àtàndá àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ sí ọdún owó ni ọdún àìkú ti ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ èmi Arowolaje náà ni mo wá ń forin ẹ̀sà kí ọ pé lágbára Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ yìí sòpin àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe lágbára